ẹ fura o àwọn agbébọn tún ti ń gbèrò láti ṣèkọlù síjọba ìbílẹ̀ mẹ́ta ní kwara o. Àjọ ẹ̀ṣọ́ aláàbò kan nípínlẹ̀ kwara torúkọ wọn ń jẹ́ South Joint Security Watch ti ṣèkìlọ̀ lórí ìpinnu àwọn agbébọn láti ṣèkọlù sáwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta nípínlẹ̀ náà. Ìtanilólobó tí wọ́n rí gbà ọ̀hún ló fi hàn wípé àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ń gbèrò láti ṣèkọlù sí ni ìfẹ́lódùn, ìrẹ́pọ̀dùn àti ìsìn ní ẹkùn gúúsù ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ń gbèrò láti ṣe ìkọlù ní ọjọ́ 23 àti ọjọ́ 28 ọdún tá a wà yìí, lásìkò tí adarí wọn Ọláìtàn Òyìnzùbár ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan láìpẹ́ yìí. Ó ní àwọn tí mójútó ìtanilólobó ọ̀hún ní gbogbo ọ̀nà, bẹ́ẹ̀ ni gúdúgúdú àwọn kò fìgbà kankan túra sílẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Òyìnzùbár ké sí àwọn aráàlú láti jẹ́ ojúlàlá kan fi ń sọ̀rọ̀ nípa fífi gbogbo ìṣẹ̀lẹ̀ àyíká wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní kíákíá. Bákan náà ló ní àwọn ti fi tó àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò míì bí iléeṣẹ́ ọlọ́pàá létí fún àjọṣepọ̀ kíkún láti kápá ohunkóhun tó bá jẹ́ ìpèníjà sí ètò ààbò ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n títí ó fi di àsìkò táwọn kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti sọ wípé àwọn kò mọ nǹkan kan nípa rẹ̀, ṣùgbọ́n wọ́n ní ìwádìí ń tẹ̀síwájú.